ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ mà ló ti sọ̀rọ̀ kan lórí ìpinnu rẹ̀ nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè yìí lọ́dún náà lọ́hùn-ún èyí tó gbìyànjú láti lè gbé ètò ìṣèjọba láti orí sáà kínní dé ìkejì èyí tí wọ́n fi máa lo sáà kẹta. ọbásanjọ́ ní ọ̀rọ̀ náà ó ní ó ṣojú àwọn ọmọ nàìjíríà yálà àwọn tó ń bẹ láyé àbí àwọn tó ti kú o wípé irúfẹ́ ìgbésẹ̀ àti èròǹgbà yìí kò lè wá sí òun lọ́kàn wípé ààrẹ kan yóò wá lẹ òǹtẹ̀ bọ́ra rẹ̀ láti lo sáà mẹ́ta ní orílẹ̀-èdè yìí èyí tí ó fi jẹ́ ọdún 12 yàtọ̀ sí onísáà méjì èyí tí àwọn ààrẹ tí wọ́n ń lẹ̀ nípa nìkúùkù láti máa lò tí fi ń lọ bí ọdún 8 o. ọbásanjọ́ ní ó ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ìbàjẹ́ àti ìbanilórúkọjẹ́ láwùjọ ní èyí tí àwọn olóṣèlú kan àti àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tí wọ́n ń lẹ pátákó rẹ̀ tí wọ́n ń lẹ mọ́ òun lára o. ó ní lótìtọ́ lódodo nígbà tí òun bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà òun ní ipá àti agbára o láti kàn án láti sọ di òfin wípé ààrẹ èyí tó bá fẹ́ lo sáà mẹ́ta lórílẹ̀-èdè yìí ó lè lò ó níwọ̀n gbà tí ètò ìbò tó bá ti ń gbé wọlé fún àwọn ìgbà tó bá ń díje dupò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà. ó ní ṣùgbọ́n òun ò gbọ́dọ̀ wúrú wá bẹ́ẹ̀ pé tóun bá wù ìwà ìmọ̀tara ẹni nìkan ìwà bámúbámú ni mo yóò mi ò mọ̀ bíbí ń pọmọ ẹnìkan ọ̀kan ni o. ó ní bẹ́ẹ̀ sì rí ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ̀. ó ní gbogbo ohun tí ènìyàn yóò bá ṣe kéèyàn ṣe tòun ti bẹ̀rù ọlọ́run. ó ní lẹ́yìn tóun kúrò gẹ́gẹ́ bí ààrẹ ọbásanjọ́ ní oríṣiríṣi ọ̀rọ̀ ní jáde wípé òun gbìyànjú òun sì lo àwọn ọba orí adé kan tó fi mọ́ àwọn gómìnà àti àwọn alága ìjọba ìbílẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún kí wọ́n sọ di òfin láti lo sáà mẹ́ta èyí tí ó bẹ̀rẹ̀ lórí òun. lákòótán nínú ọ̀rọ̀ ọbásanjọ́ ó ní ọ̀rọ̀ ilẹ̀ yìí ó ti ń fẹ́ sùúrù ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn kàríkàsọ àwọn tí wọ́n ń sọ ohun tójú wọn ò tó láti dákúndábọ̀ kí wọ́n má ṣe fi ẹnu ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ kí wọ́n má sì fi ẹnu tiná bọ òrùlé orílẹ̀-èdè yìí. ènìyàn kan rèé tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà èyí tó ti fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀ jẹ́ o eyín sẹ́nẹ́tọ̀ Kabiru Garuba Marafa èyí tó búra wípé ààrẹ Bọ́lá Tinubu yóò pàdánù sí ipò ààrẹ lọ́dún 2027 látinú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí aṣòfin náà èyí tó wá láti ìpínlẹ̀ Zamfara èyí tó kọ ìwé kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC látàrí àìṣedédé ààrẹ Bọ́lá Tinubu àti bí Bọ́lá Tinubu ti kọ̀ jálẹ̀ láti mú ìlérí rẹ̀ ṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí èyí tó sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fún aṣòfin náà. ó wá ní bóun ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC yìí ó ní ìbò tó lé mílíọ̀nù kan òun ni ó já kúrò lára ìbò èyí tó yẹ kí ààrẹ Tinubu ní ọdún 2027. aṣòfin náà Kabiru Garuba Marafa èyí tó jẹ́jẹ́ tó sì búra ọ̀hún ó ní pẹ̀lú gbogbo ìgbìyànjú àti ètò ló ń bẹ nílẹ̀ èyí tóun fi dá ààrẹ Bọ́lá Tinubu lójú wípé yóò pàdánù sí ipò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí wípé láti ọ̀dọ̀ tòun nìkan tìká lára ìbò èyí tó lé mílíọ̀nù kan lòun yóò rí wípé ó kúrò nínú ìbò èyí tó yẹ kí ààrẹ Tinubu ó ní léyìí tí wọ́n lè fi kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. òun yóò sì rí dájú wípé àwọn akẹgbẹ́ òun yòókù náà oníkálukú wọn ṣiṣẹ́ láti rí dájú wípé wọ́n fi ìbò yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò lọ́dún 2027. ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi òun mà ló sọ wípé ó ti tán o fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn kan èyí tó jáde lẹ́nu ìyàwó ààrẹ orílẹ̀-èdè tí í ṣe obìnrin àkọ́kọ́ sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu o. gẹ́gẹ́ bí Peter Obi ti sọ̀rọ̀ náà lẹ́yìn tó ránṣẹ́ ìkíni kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí tí obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu èyí tó pé ẹni ọdún 65 lórílẹ̀ alàyè. níbẹ̀ ni Peter Obi ní òun darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lẹ́yìn odi láti kí obìnrin àkọ́kọ́ o wípé kú oríire yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè. ó wá ní òun gbà á ládùúrà wípé ìwà rere èyí tó gbéwọ̀ bí ẹ̀wù yìí
èṣù kò ní bọ́ kúrò lọ́rùn rẹ̀. Peter Obi ní inú òun dùn láti rí Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí obìnrin èyí tó ní ìgboyà akitiyan tó sì ní ìfẹ́ èyí tó kó gbogbo àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ mọ́ra láì fi tẹ̀sìn tàbí ti ẹ̀yà ṣe. Ó wá ní ṣùgbọ́n kọ́kọ́rọ́ kékeré o èyí tó bẹ yín ajá jẹ́ nínú ọ̀rọ̀ tí Olúrẹ̀mí Tinubu ti sọ síwájú ọjọ́ ìbí rẹ̀ yìí wípé gbogbo ẹ̀bùn èyí tó yẹ kí wọ́n fún òun o kí wọ́n pa owó rẹ̀ pọ̀ kí wọ́n fi ṣe gbọ̀ngàn ìyàrá ìkàwé èyí tó jẹ́ ti National Library èyí tí wọ́n ń kọ́ lọ lọ́wọ́ o. Onírúfẹ́ gbólóhùn yìí jẹ́ gbólóhùn àbùkù gbáà bá orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ wípé owó onírú owó oníyọ̀ ni wọn yóò dájọ́ láti fi kọ́ gbọ̀ngàn ìyàrá ìkàwé èyí tí ṣe ti orílẹ̀-èdè lẹ́yìn tó jẹ́ wípé òbítíbitì owó ànádànù ìníjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu náà o láwọn owó èyí tí ò ní àkọọ́lẹ̀ gbogbo tó sì jẹ́ pé àwọn owó yìí péréte báyìí ni wọ́n yọ nínú rẹ̀ láti fi kọ́ gbọ̀ngàn èyí tí ṣe yàrá ìkàwé náà. Ó wà ní nínú ọ̀rọ̀ èyí tí Olúrẹ̀mí Tinubu sọ yìí jẹ́ ọ̀rọ̀ èyí tó jẹ́ wípé àbùkù ló jẹ́ o fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá wo bí ètò ìṣèjọba Bọ́lá Tinubu ti ń ná owó ó ní láti kọ́ yàrá ìkàwé yìí ó ní kò yẹ kó jẹ́ nǹkan tí ó mú ìnira dání rárá o ó ló yẹ kí wọ́n kọ́ kó sì wúlò fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Peter Obi bó ti sọ̀rọ̀ lẹ́yìn tó kí Olúrẹ̀mí Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀. Ó dà bí eré àwàdà òun sinimá ni lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn léyìí tó mú àwọn ẹlẹ́wọ̀n méjì kan èyí tí wọ́n fẹ́ na pápá bora o tó tún padà rí ọwọ́ òfin tí wọ́n fi he wọ́n bí ẹni he ìgbín lára igi ọ̀pẹ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde wọ́n ní ọgbà ẹ̀wọ̀n kan èyí tó ń bẹ ní ìsàlẹ̀ oko ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn èyí ni wọ́n ti kó àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ sílé ẹjọ́ o láti lọ tún ẹjọ́ wọn gbé dìde. Wọ́n ní lásìkò tí wọ́n ń dá wọn padà lọ sínú ọgbà àtúnṣe ọ̀hún ni àwọn méjì nínú wọn èyí ni wọ́n ya tí wọ́n na pápá bora lẹ́yọ̀ sọ́kà ni wọ́n rọ́wọ́ tó ìkan léyìí tí ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnì kejì wọ́n padà rí òun náà mú èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá mú ẹ̀sùn tuntun èyí tí wọ́n kà sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí ìwà búburú èyí tí wọ́n gbìyànjú láti hù. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ọgbà àtúnṣe ní ìpínlẹ̀ Ògùn èyí tó fi ọ̀rọ̀ náà léde lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lótìtọ́ lódodo ṣùgbọ́n Ọlọ́run padà mú àwọn ẹlẹ́wọ̀n méjì ọ̀hún tó gbìyànjú láti sá lọ tí wọ́n sì ti dá wọn padà sínú ọgbà àhámọ́ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣe àgbà ọ̀jẹ̀ nínú àwọn ọkùnrin nílẹ̀ yìí eyín Innocent Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Two-Face ìyá rẹ̀ èyí tí wọ́n pè ní Philomena Ọ̀záwárò òun mà ló ti ké sí wípé láìpẹ́ láì jìnnà òun ń bọ̀ láti wá bá wọn kómọ o gẹ́gẹ́ bí ìyá tó bí gbajúgbajà olórin náà ti sọ̀rọ̀ nínú fọ́nrán kan èyí tó ń bẹ lórí ayélujára ṣe lálàyé lásìkò tó ń ṣe àdúrà fún ọmọ rẹ̀ ọkùnrin Two-Face àti ìyàwó rẹ̀ Natasha nínú ilé wọn níbi ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó ọmọ rẹ̀ yìí. Níbẹ̀ níyà ọkọ ló ti kọrin tó sì jó bẹ́ẹ̀ náà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún ọkọ àti ìyàwó. Nínú ọ̀rọ̀ èyí tó wá fi léde ó ní lọ́wọ́ yìí o lẹ́yìn tóun bá tún wá sínú ilé wọn ó ní ìbejì làǹtìlanti ń lòun bọ̀ láti wá bá wọn kó tóun sì ṣetán láti pọn ìbejì sí ẹ̀yìn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Two-Face Idibia òun ló ṣe ìyàwó gbòǹkẹ́lẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo Natasha èyí tí wọ́n sì ti jọ ń gbé pọ̀ lọ́kọláya èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń retí ọmọ báyìí láti wá jẹ ìrẹsì ọmọ tuntun láti ọ̀dọ̀ arábìnrin náà tí í ṣe ìyàwó Two-Face. Wàyí o ìyá ọkọ ló wá gbà á ládùúrà wípé òun ti fi ojú sọ́nà o tóun sì ti ń gbà á ládùúrà wípé láìpẹ́ láì jìnnà òun wá bá wọn kó mọ nítorí ijó ọlọ́mọ lòún fi òwúrọ̀ òun jò ara òun gbẹ̀kan kí wọ́n fóun ní ọmọ tuntun jòjòló.
Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ìmà ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìròyìn kan èyí tó jáde láti ẹnu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai èyí tó sọ jáde lẹ́nu lópin ọ̀sẹ̀ tó kọjá o wípé ààrẹ Bọ́lá Tinubu o gbogbo ìgbìyànjú tó ń gbà ní wípé kó di ààrẹ gbére sórí ipò ààrẹ nílẹ̀ yìí èyí tó jẹ́ wípé ikú nìkan ló lè gbaṣọ lọ́rùn ewúrẹ́ rẹ̀ bó bá ti ṣe tán o gẹ́gẹ́ bí El-Rufai ti sọ̀rọ̀ náà lópin ọ̀sẹ̀ níbi ètò kan èyí tó pe àkíyèsí Àtíkù Abubakar wípé bọ́bá lè fi àyè sílẹ̀ fún Tinubu láti jáwé olúborí lọ́dún 2027 ó ní yóò di egungun èyí tí ó há ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́fun ni o àti lè fi ìbò gbé kúrò lórí ipò yóò nira wípé ààrẹ Tinubu ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí ààrẹ Paul Biya ti orílẹ̀-èdè Cameroon èyí tó sọra rẹ̀ di kànáńjàngbọ̀n sí àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún lọ́rùn èyí tí wọ́n sì ń gba gbogbo ìgbìyànjú pẹ̀lú bí ọjọ́ orí Paul Biya bó ti dàgbà tó náà tó sì ń sọ wípé òun ṣì ní ààrẹ èyí tó tún gbé igbá ààbò ààrẹ sí wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Nasiru El-Rufai jáde o èyí tó pe àkíyèsí Àtíkù Abubakar wípé àwọn gbọ́dọ̀ sa gbogbo ipá àti agbára àti ìgbìyànjú wọn láti rí wípé wọ́n fi ìbò yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò ààrẹ lọ́dún 2027 ó ní láti gbà tí ààrẹ Tinubu ti débẹ̀ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ bẹ́ẹ̀ sì ni làwọn ọmọ ènìyàn fọhùn dáadáa mọ́ ó ní gbogbo nǹkan ló ti gbé owó lórí ó ní àfi bí ẹni wípé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà èyí tí a lò lọ́dún 4 ọdún 5 sẹ́yìn náà ńlá wà báyìí pẹ̀lú gbogbo bí nǹkan bó ti rí o ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní bí oko ò bá jìnnà ilá kì í kó ìsọ̀rọ̀ ní gbèsè ìsunkun símú báyìí ní ìṣètì gángan o ní gẹ́rẹ́ tí El-Rufai sọ ọ̀rọ̀ yìí jáde lẹ́nu lópin ọ̀sẹ̀ tó kọjá nílé iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún El-Rufai wípé ọ̀rọ̀ tó sọ yìí jẹ́ ọ̀rọ̀ èyí tí ò ní làákàyè tó ń ti ọgbọ́n nínú àti pé ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ ni o wọ́n wá ní kò sí nǹkan tó jọ wípé ààrẹ Tinubu fẹ́ sọra rẹ̀ di ààrẹ gbére lórí ipò gẹ́gẹ́ bí àpèjúwe Paul Biya eléyìí tí wọ́n fi ṣe àpèjúwe ọ̀rọ̀ náà iléeṣẹ́ ààrẹ látẹnu Báyọ̀ Ọ̀nànúgà wá ní ààrẹ Tinubu kò lè lò kọjá sáà méjì olódáhùn lójú tí ó bá fi di ọdún 2031 ó ní Tinubu yóò kúrò lórí ipò fún ààrẹ míì èyí tó bá jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún náà. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí Àtíkù Abubakar, Peter Obi àti àwọn yòókù rẹ̀ láti dákúndábọ̀ kí wọ́n gbé ọwọ́ agbára wálẹ̀ kí wọ́n tẹríba kí wọ́n ju ọwọ́ ipò láti díje dupò ààrẹ lọ́dún 2027 kí wọ́n ju ọwọ́ rẹ̀ lẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu kó lè jáwé olúborí ní ọdún 2027 sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa èyí tó ṣojú fún ẹkùn Agége nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá o eyín ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Wálé Ahmed èyí tó pe ìpè náà tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí Àtíkù Abubakar, Peter Obi ṣe lálàyé lásìkò tó ń bá àwọn ènìyàn rẹ̀ ní ẹkùn ìjọba ìdìbò tí Agége sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá o sọ wípé níwọ̀n gbà tí wọ́n fi àyè sílẹ̀ fún olóògbé tí í ṣe ààrẹ àná Muhammadu Buhari láti lo sáà méjì rẹ̀ pé ó ní kò sí bí ọ̀bọ ṣe ṣe rí tí náà kí ò ṣe o ó ní wọ́n gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún Bọ́lá Tinubu kóhun náà kó lo sáà méjì rẹ̀ kó lò ó pé o láti lè parí gbogbo àwọn àkànṣe iṣẹ́ èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó ra wọlé o ó wá ní nípa ìdí èyí òun rọ Àtíkù Abubakar, Peter Obi, Rabi Kwankwaso tó fi mọ́ David Mark wípé gbogbo wọn kí wọ́n ṣe sùúrù kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn ṣùgbà láti gbárùkù tì bí Tinubu bí ó ṣe ṣe àṣeyọrí pẹ̀lú ìtàn rere lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí. Ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bá a dá ọjọ́ á pé tá a bá dá oṣù á kò
oṣù mẹ́fà èyí tí wọ́n fi ní kí ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà arábìnrin ní Natasha kó lọ rọ́kúnlé o léyìí èyí tó bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 nínú oṣù kẹta ọdún tá a wà yìí òun ló ti tẹnu bepo lónìí tí í ṣe ọjọ́ 23 oṣù kẹsàn-án báyìí èyí tí ọ̀rọ̀ náà tó jẹyọ o nínú oṣù kejì àti oṣù kẹta ọdún yìí láàrin fàákájà kan ẹ̀sùn tí wọ́n ní arábìnrin Natasha Akpoti-Uduaghan tó wá láti ìpínlẹ̀ Kogi o wípé ó fi kan ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà náà Godswill Akpabio wípé Godswill Akpabio ó nawọ́ àbùkù gẹ́gẹ́ bí wípé èyí tó tawọ́ àbùkù sí òun lára bí obìnrin láti ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú òun ètí ọ̀rọ̀ náà tó fẹ̀jú kẹ̀kẹ́ kí wọ́n tó di wípé wọ́n ní kí arábìnrin Natasha kó lọ rọ́kúnlé fún ẹ̀sùn tipátipá àti ìdúnnumọ́ èyí tó fi kan Akpabio fún oṣù 6 gbáko wàyí o nínú ọ̀sẹ̀ tó kọjá ní Natasha kọ ìwé o sílé ìgbìmọ̀ asòfin àgbà náà wípé ní gẹ́rẹ́ tí gbèdéke oṣù 6 èyí tí wọ́n fi yọ wípé kó lọ rọ́kúnlé tó bá ti pé ó lóun ń bọ̀ láti wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ òun láti máa tẹ̀síwájú o gẹ́gẹ́ bí asòfin èyí tó ń ṣojú láti ìpínlẹ̀ Kogi sílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ṣùgbọ́n lónìí ní àṣẹ wá o iléeṣẹ́ rẹ̀ àti ọ́fíìsì rẹ̀ èyí tí wọ́n ti ti pa nínú ọgbà asòfin àgbà náà làwọn asòfin ọ̀hún ti ṣí sílẹ̀ fún wípé nígbà tó bá ti ṣetán láti darapọ̀ mọ́ wọn kó máa bọ̀ àwọn yóò kí káàbọ̀ òní gangan lọ́jọ́ ọ̀hún pé o ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa èyí tó ṣe ìwádìí lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà náà sọ wípé títí dìgbà tí ìròyìn tó fi ń kóra jọ ẹnikẹ́ni kò tí ì fi ojú kan Natasha Akpoti-Uduaghan láti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ọ́fíìsì rẹ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù nílé ìgbìmọ̀ asòfin àgbà náà. Ìbẹ̀rùbojo ló mú àwọn agbègbè olùgbé Atan Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà látàrí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan èyí tó wáyé o láàrin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wọ́n ní agbègbè Atan Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ọ̀hún ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan ni wọ́n kọlura wọn èyí tí ìjà náà bẹ̀rẹ̀ èyí tó mú ẹ̀mí ènìyàn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses tí ó mú lọ ó ṣojú mi kòró kan èyí tó ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ṣe lálàyé wípé ní gẹ́rẹ́ tí ìkọlù ọ̀hún bẹ̀rẹ̀ làwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè nítorí kẹ̀wù kẹ̀kẹ̀kẹ̀wù bẹ́ẹ̀ náà ni wọ́n fi àdá ni wọ́n fi ń léra wọn káàkiri kó tó di pé ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ alátakò tí wọ́n jọ ń kọjú ìjà síra wọn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses ńlọ́wọ́ àdábà tí wọ́n sì ṣá wẹ́lẹ̀wẹ̀lẹ̀ bí ẹni ṣá ẹran iléyà ni tí wọ́n tún gé ọrùn ọwọ́ rẹ̀ lọ nínú fọ́nrán ọ̀hún èyí tí wọ́n ní ó ṣe ní láàánú wípé ìdojúdélẹ̀ Moses èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ àdá ẹni wọ́n rọ sí lára tí wọ́n ṣá léyìí tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè fẹ́ dá mọ̀mọ́ látàrí ọ̀nà tí wọ́n gbà ṣá ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún àwọn náà ti bẹ̀rẹ̀ wádìí láti mọ irúfẹ́ àwọn ènìyàn búburú èyí tí wọ́n ń kọlura wọn tí wọ́n ń pera wọn ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà ní ẹnikẹ́ni yòówù tí wọ́n bá sì ti mú báyìí dájúdájú o wọ́n ní láti kọjú rẹ̀ sí ojú òfin ni. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni eyín Ọlámídé Bàdóò òun mà ń ló sọ̀rọ̀ kan tó dàbí ẹ̀fẹ̀ àti ìpanilẹ́rìn lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Ọlámídé Bàdóò, Wizkid, Davido àti Burna Boy gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ èyí tí Bàdóò tó dá padà fún ẹni tó bèèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ rẹ̀ ní wípé ìbáṣepọ̀ ọmọ ìyá àti ọmọ bàbá ló ń bẹ láàrin òun, Davido, Wizkid àti Burna Boy tí gbogbo wọn sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ o èyí tó jẹ́ pé lóòrèkóòrè làwọn máa ń wá ara àwọn lọlé tí àwọn sì máa ń bára wọn sọ̀rọ̀ ní orí aago oníṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ní ìjọ̀gbọ̀n oníṣẹ́ rí Wizkid, Davido àti Burna Boy
ó ní oníjọ̀gbọ̀n ni wọ́n o oníjọ̀gbọ̀n wọn kì í ṣe ìjọ̀gbọ̀n àwọn tí wọ́n ba nǹkan jẹ́ àbí da àdúgbò rú bí kò ṣe wípé ìjọ̀gbọ̀n erépá tòun ti àwọn ìfẹ́ tí ń bẹ láàrin àwọn méjèèjì. Badoo tó tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀ wípé lórí àwọn ìròyìn kan tí máa ń jáde ìgbàlégbà wípé tí wọ́n pè ní Big Three àwọn àgbààgbà mẹ́ta èyí tí wọ́n sì jẹ́ wípé orúkọ rẹ̀ ò sí ń bẹ̀ àwọn àgbààgbà mẹ́ta lágbolé olórin takasùfé náà ni Davido, Wizkid àti Burna Boy. Wọ́n ní báwo ló ti rí lára Badoo. Ọlámídé Badoo ni ó ní ohun tó jà fún òun ní kóun tẹ̀síwájú nínú iṣẹ́ orin àyànmọ́ tí Ọlọ́run fóun àti ẹ̀bùn. Bákan náà bóun yóò ṣe máa fa wá àwọn tí ń bọ̀ lẹ́yìn sókè tí àwọn náà yóò di ìlú mọ̀ọ́ká tí wọ́n ó di gba ojúmọ̀ tí wọ́n náà yóò sì jẹ́ ẹni pàtàkì láwùjọ. Oníṣẹ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tò síbẹ̀ yìí olómi ẹ̀kọ́ náà ni ó ló ṣe dédé ó sì bá òun lára mu. Ó ní níwọ̀ngbà tí Ọlọ́run bàbá ti ń pèsè jíjẹ àti mímu ó lélẹ́yìí tó jà jù fún òun nìyẹn. Gẹ́gẹ́ bí Badoo ti sọ lẹ́ẹ̀kan sí ó wá ní ìfẹ́ tó yè koro gẹ́gẹ́ bí ọmọ ìyá àti bàbá ló ń bẹ láàrin òun àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun tó sì jẹ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tó fi mọ́ òun gbogbo wọn pátá ni wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Lórí ìpalẹ̀mọ́ ìbò ọdún 2027 Àtíkù Abubakar ti ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí àti ààrẹ lọ́wọ́ yìí Bọ́lá Tinubu ni wọ́n ti bẹ̀rẹ̀ sí níjà sí àwọn alátìlẹyìn olólùfẹ́ ààrẹ àná tí ṣe olóògbé Muhammadu Buhari láti lè wá ẹni kúnra kí wọ́n lè ní èrò àti ènìyàn gidi lẹ́yìn. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá ńlá àwọn alátìlẹyìn olóògbé sí ààrẹ àná eyín àwọn alátìlẹyìn Muhammadu Buhari nínú ojúlówó ẹgbẹ́ òṣèlú CPC ni wọ́n ṣe àbẹ̀wò sí Àtíkù Abubakar nílé rẹ̀ tó wà nílùú Àbújá tí wọ́n sì ṣe ẹ̀jẹ́ fún wípé àwọn yóò dúró tì gbágbá o láti lè rí dájú pé ó jáwé olúborí nínú ètò ìbò gbogbogbò ọdún 2027. Láìpẹ́ yìí náà ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu náà tẹ bàálù létí lọ́rẹ̀ẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ àti ẹbí àti àwọn alátìlẹyìn ààrẹ àná Muhammadu Buhari ní ìpínlẹ̀ Kaduna o láti lọ yọjú sí wọn pẹ̀lú ìlérí wípé òun yóò rí dájú pé ayé dẹrùn fún wọn ayé ọ̀hún ó sì tura o. Wàyí o àwọn méjèèjì wọ̀nyí Àtíkù Abubakar àti Bọ́lá Tinubu ni wọ́n ti ń jà sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ojúlówó alátìlẹyìn Muhammadu Buhari pàápàá jù láti inú ẹgbẹ́ òṣèlú CPC. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ti fi ròyìn rẹ̀ léde wípé àwọn ènìyàn ọ̀hún ni wọ́n sì ń sọ fún Àtíkù Abubakar wípé àwọn yóò dúró tì í nítorí wípé ẹni bá dúró tì ní lọ́jọ́ ìṣòro òun náà ni ọmọ ìyá ẹni òun ni ẹbí ẹni tó jẹ́ ojúlówó. Àwọn ẹgbẹ́ òṣèlú CPC èyí tí wọ́n dàpọ̀ tí wọ́n fi dẹgbẹ́ òṣèlú APC lọ́dún náà lọ́hùn-ún léyìí tó fi gbé ààrẹ Buhari wọlé lọ́dún 2015. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n sọ pé báyìí Àtíkù Abubakar ńlẹ̀ ni wọ́n lè yan wọn Àtíkù Abubakar ńlá wọn yóò sì ṣe àtìlẹ́yìn fún nínú ètò ìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú ADC ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé kó má ní lọ́kàn o orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ìpínlẹ̀ Èkó lérògbà wípé òun yóò tún jáwé olúborí lọ́dún 2027 tí ó sì lọ ọdún mẹ́rin sí títí di ọdún 2031. Ẹgbẹ́ òṣèlú ADC ni kò jọ́ láké bẹ́ẹ̀ sì ni kò jọ́ lóko káàrẹ Tinubu máa palẹ̀ ẹrù rẹ̀ mọ́ nítorí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ti gbọ́n làǹkàyè wọ́n sì ti là wọ́n ti mọ inú kòkò èyí tó jẹ́ ojúlówó láti da ọ̀run lásì o. Nípa ìdí èyí lọ́dún 2027 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣetán láti fi ìbò gbé ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò yan ẹni tí ó mú ayédẹrùn ìgbàdẹrùn sí orí ipò lọ́dún 2027. Bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ní Tinubu yóò lò sáà kan sí èyí tí ó jáwé olúborí rẹ̀ lọ́dún 2027 di ọdún 2031. Ṣùgbọ́n wọ́n ti ní ẹgbẹ́ òṣèlú ADC ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ o kí Bọ́lá Tinubu máa palẹ̀ mọ́ lọ́dún 2027 yóò kúrò lórí ipò nítorí pé ìlú ò fararọ̀. Wọ́n ní ebi ó ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí ètò ààbò ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ní gbogbo nǹkan ló wọ́n gógó léyìí tó jẹ́ wípé owó kò ra nǹkan kan mọ́ lọ́jà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń kojú ìṣòro
ọ̀wọ́n gógó àwọn ohun èlò tó fi mọ́ owó orí ní gọbọi èyí tí Tinubu tó lóun gbé wọlé pẹ̀lú ìlànà ètò ìjọba rẹ̀. Ìdí rèé tí Malam Bọ́lájí Abdullahi tí ṣe agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC lórúkọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní Tinubu kò lè jáwé olúborí lọ́dún 2027. Kódà wọ́n ní bó sá lóògùn, wọ́n ní lílọ ni ó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ìròyìn léde báyìí wípé tí ó bá fi di ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọjọ́ 26 ni wọn yóò wọ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́kọ̀ onímọ́tò NURTW èyí tí wọ́n pè ní Shamsideen Adio tí gbogbo èèyàn mọ̀ sí Shamelo ni wọn yóò wọ́ tuurutu bí òbúkọ alágídí o lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n kà sí lọ́rùn. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù tá a wà yìí iná ni Shamelo ló na àwọn ọlọ́kadà tí máa ń rán iṣẹ́ tá a mọ̀ sí dispatch rider ló na ọlọ́kadà yìí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n dáwọ́ bò tí wọ́n nà tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè erékùṣù ní ìpínlẹ̀ Èkó. ní wípé Shamelo sọ wípé ọlọ́kadà tí máa ń jẹ́ iṣẹ́ yìí ó fi ọ̀kadà rẹ̀ ha mọ́tò òun lára o, èyí tó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láì fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀ rárá. ní Shamelo pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwọ́ bo ọlọ́kadà náà. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 17 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ọlọ́kadà náà tó wá padà gbé ẹ̀mí mì. Ìdí rèé tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe rọ́wọ́ tó Shamelo. Wàyí o, ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí ni wọn yóò wọ́ tuurutu lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn méjì tí wọ́n kà sí lọ́rùn: ẹ̀sùn ìpànìyàn àti dídà àlàáfíà àdúgbò láàmú. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, Babáṣèyí Olúwaṣèyí, tó fi ròyìn náà léde ní Shamelo ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá ètò wà ní Yaba eyín Pàǹtí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ síwájú kó tó di pé wọn yóò mú lọ sílé ẹjọ́ ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ní kí àwọn èèyàn méjì kan èyí tí wọ́n jí àwọn oúnjẹ àtohun èlò inú ilé o tí wọ́n jí kó, èyí tí owó rẹ̀ sì ń lọ bíi mílíọ̀nù 2.5. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà ti sọ, àwọn afurasí méjì náà, Victor Otashi tí ṣe ní 30 ọdún àti Wisdom Habib Audu tí ṣe ní ọdún 22, àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n jí bí ìrẹsì, ẹ̀wà, epo, òróró àti àwọn ohun mímu kan nínú iléeṣẹ́ kan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Lekki Phase 1 tí gbogbo iye ohun tí wọ́n sì jí nínú iléeṣẹ́ náà ń lọ bí mílíọ̀nù 2.5. Wàyí o, àwọn ènìyàn náà tí wọ́n ti kó lọ sí ilé ẹjọ́ níbẹ̀ lẹ́ni tó jẹ́ onídùúró fún wọn tó ti ní kí ilé ẹjọ́ lábẹ́ adájọ́ arábìnrin Fọláṣadé o wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wo àwọn oníbàárà àwọn méjèèjì náà nítorí pé ohun tí wọ́n ṣe ó ń bẹ lábẹ́ ìjìyà àti sísan owó ìtanràn. Wàyí o, adájọ́ ẹjọ́ májísírèètì náà arábìnrin Fọláṣadé ló ní kí àwọn méjèèjì náà èèyàn kankan wọn kó lọ san ẹgbẹ̀rún lọ́nà 500,000 naira 500,000 naira èèyàn kankan pẹ̀lú onídùúró méjì fún èèyàn kankan o. Ó ní títí di ìgbà tí wọn yóò fi rí owó ọ̀hún san kí wọ́n kó wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tí a wà yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní màálù tó súnkè wọ́n ní èrè gọbọi ni ò fún olówó rẹ̀. Arábìnrin ọlọ́wọ́ ṣíbìnì eyín Hilda Baci Ogunma ló ti fi ìròyìn àti fọ́nrán kan léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìrìn àjò rẹ̀ lórí ìkòkò ńlá èyí tó tóbi jù tó fi ṣe jọ̀lọ́ọ̀fù ìrẹsì jọ̀lọ́ọ̀fù fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó nínú oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí. Hilda Baci èyí tó fi ìtàn lélẹ̀ nípa ṣíṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù eléyìí tó ń lọ tó sì lè yó àwọn èèyàn tó ń lọ bí 20 o tí àpò ìrẹsì ọ̀hún tó sì ń lọ bí 200 ó lé báyìí. Níbẹ̀ ló ti sọ ó ní ìkòkò ọ̀hún tó jẹ́ pé ó padà
da ojú délẹ̀ ní ìgbà tó kù bíi wákàtí péréte kí ìrẹsì náà kó jiná o. Ó ní ìrọ̀rùn ni ìkòkò náà mú bá òun nítorí pé ó fún òun àti àwọn akẹgbẹ́ òun ní àǹfààní láti ro ìrẹsì ọ̀hún délẹ̀ dáadáa. Ó ní bẹ́ẹ̀ sì ní kẹ́ wá máa wò ó tún wá padà jiná tó sì dùn dáadáa o. Ó ní gbogbo nǹkan ló ṣiṣẹ́ àti àsìkò àti ìgbà. Bẹ́ẹ̀ náà ló dúpẹ́ ò lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àwọn tí wọ́n ṣùgbà rẹ̀. Ida Bassey ni ó ní kì í ṣe wípé ìtàn tóun fẹ́ gbà tàbí ìwé ìtàn eléyìí tí wọn yóò fún òun wípé òun ṣe tẹ́nìkan ò ṣe rí ló ṣe pàtàkì sí òun, bí kò ṣe wípé ìrẹsì náà bí àwọn èèyàn yóò ṣe jẹ́ tí ó sì bọ́ àwọn ènìyàn ní àfojúsùn òun. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìkòkò òun padà dojúdé o, ó ní ṣùgbọ́n òun ṣe àṣeyọrí pẹ̀lú ìtàn wípé òun ṣe tẹ́nìkan ò ṣe rí, gẹ́gẹ́ bí Ida Bassey bó ti sọ ọ̀rọ̀ náà. Lánàá tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 24 nínú oṣù kẹsàn-án ọdún yìí ńláàrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun ló pe ẹni tó jẹ́ alámòjútó fún ìpínlẹ̀ Rivers fún odidi oṣù 6 ọkùnlé eyín ọ̀gbẹ́ni Admiral Ibok èyí tó ní kó yọjú sí iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá nítorí wàràǹṣeṣà nínú pàjáwìrì èyí tí ààrẹ Tinubu èyí tó pe Ibok ètè tó pè fún o. Níbẹ̀ náà láti rí ẹni tó jẹ́ alákòóso fún ìṣúná owó àti ọrọ̀ ajé nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Wálé Ẹdùn tó náà fi àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba inú ìpàdé náà èyí tí ààrẹ Tinubu pè ní pàjáwìrì fún Ibok ní ìpínlẹ̀ Rivers lásìkò tó dilé mú gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n ní kí Fubara lọ́rọ̀ kúnlẹ̀. Wàyí o, ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers náà ti sọ wípé Ibas tó lò lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers láti mọ ọ̀nà tó gbà ná àwọn owó èyí tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí tí wọ́n fi ránṣẹ́ o sí ìpínlẹ̀ Rivers síwájú kó tó di pé ààrẹ Tinubu pè é nípe pàjáwìrì lánàá tí í ṣe ọjọ́rú Wednesday. Nínú àwọn ọ̀rọ̀ tó tún jẹyọ náà ni wípé láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí owó tí ìjọba àpapọ̀ èyí tí wọ́n ń taari sí ìpínlẹ̀ Rivers kí alákòóso náà kó ṣe àmójútó àti àyẹ̀wò gbogbo owó èyí tó lọ sí àpò ìjọba ìpínlẹ̀ Rivers láàrin oṣù 6 èyí tó fi ń bẹ lórí àga gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Alhaji Atiku Abubakar máa ń sọ wípé ètò ìbò ọdún 2027 tó ń bọ̀ yìí bóun bá lórí ọ̀fẹ́ àti àǹfààní láti jáwé olúborí sí ipò ààrẹ o. Ó ní òun ò ní kọyán àwọn Yorùbá pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, òun ò ní kọyán wọn kéré o nítorí pé àwọn gangan nígi lẹ́yìn ọgbà òun. Atiku Abubakar èyí tó sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan láyé wípé Atiku Abubakar ló dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn látàrí wípé ìbáṣepọ̀ akèrè. Ó ní ìyàwó tí òun fẹ́ o gẹ́gẹ́ bí ìyàwó ilé òun títí ó ní ìmọ̀ Yorùbá ni nítorí wípé ìbáṣepọ̀ tó ń bẹ láàrin òun àti Yorùbá ó kọjá ohun tí ẹnikẹ́ni tó lè fọwọ́ yẹpẹrẹ mú. Ó ní láti ìgbà tóun ti fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ Yorùbá láti ọdún náà lọ́hùn-ún títí di àsìkò yìí lòun ti ń gbé òṣùbà káre fún gbogbo ọmọ Yorùbá káàfàtà. Ó ní ṣùgbọ́n o tá a bá ní ká wò lápá ti àwọn Fúlàní ó ní ọ̀rọ̀ wọn ká fi sẹ́nu ká dákẹ́ ni. Atiku Abubakar wá jẹ́jẹ́ tóun ti ìlérí wípé bóun bá lè jáwé olúborí tí gbogbo ọmọ gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n bá lè ṣe àtìlẹ́yìn fún òun láti jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027 ó ló dáhùn lójú
wípé ibi tó ga àti àwọn àyè tó ní àpẹẹrẹ lòun yóò gbé àwọn ọmọ tó jẹ́ ti apá gúúsù ìwọ̀ oòrùn lòun yóò fi wọ́n sí o nínú ètò ìṣèjọba òun. Bákan náà yóò sì rí dájú wípé òun mú gbogbo nǹkan dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù gbogbo ọmọ Yorùbá pátá o, gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn ọ̀rọ̀ èyí tí Àtíkù Abubakar tó mú léde lánàá tí í ṣe Ọjọ́rùú. Ṣé kí Ọlọ́run ọba adẹ́dá kó dákun dábọ̀ kó máa fi ṣọ́ rẹ̀ kó fi máa ṣọ́ wa ni o. Iná ọmọ Òrárá mà ló ṣiṣẹ́ ibi nílùú Ìbàdàn eyín lánàá tí í ṣe Ọjọ́rùú Wednesday, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún tí wọ́n fi léde o. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún tí wọ́n ní iyàrá ìtajà bíi 14 báyìí ló jó gúdúgúdú tó ń ti àwọn. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà tó ṣẹlẹ̀ nínú ọjà kan èyí tí wọ́n pè ní Ògúndìpẹ̀ nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ panápaná nílùú Ìbàdàn léde wípé látàrí ìpè pàjáwìrì èyí tí wọ́n pè ní lemọ́lemọ́ o sí ẹ̀ka iléeṣẹ́ èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló ta àwọn òṣìṣẹ́ panápaná lólobó tí wọ́n sì tá mọ́ra nítorí wàrà ṣẹṣà èyí tí wọ́n dì há mọ́ra láti lọ rèé dóòlà ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún èyí tó wáyé o. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbàjọ panápaná náà nílẹ̀ Ìbàdàn ti sọ, ó ní pẹ̀lú ìjáfara àwọn òṣìṣẹ́ panápaná òun ló tètè fún wọn ní àṣeyọrí o. Ó ní ṣùgbọ́n nígbà tí wọn yóò fi paná ọ̀hún délẹ̀, ìyàrá ìtajà 14 òun níná ló ti sọ di ọṣẹ́ o, tó sì ti ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́ nínú rẹ̀. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ kan ṣoṣo èyí tí wọ́n fi léde ni wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o. Ọ̀gá àgbà panápaná tilẹ̀ Ìbàdàn wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn láti rí dájú wípé nígbà tí wọ́n bá ń ti yàrá ilé ìtajà wọn kí wọ́n rí dájú wípé ààyè tí àwọn iná mọ̀nàmọ́ná ti ṣe náà bá wà ó jẹ́ ààyè tí ò lè bà nǹkan jẹ́ o. Bó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n padà mú iná lọ tàbí wọ́n tàn án léyìí tí ó ṣojú yoyoyo èyí tó lè ṣá iná lára ògiri, nítorí wípé púpọ̀ nínú àwọn àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ jàmbá iná èyí tí wọ́n fi léde nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní àtàrà iná ọba èyí tí wọ́n mú wá tó ṣojú yoyoyo látànjù òun ló fà á tí iná fi ń ṣẹyọ tó sì ń ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́, léyìí tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti dẹ́kun irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ náà, nítorí owó àti tó ń bàjẹ́ ó kọjá ní tí ẹnikẹ́ni tó lè fọwọ́ yẹpẹrẹ tó lè fi mú. Àwọn ìdílé 5 kan rèé èyí tí wọ́n jẹ oúnjẹ kan tí wọ́n sì ní látàrí oúnjẹ ọ̀hún tí wọ́n jẹ òun ló fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. Gẹ́gẹ́ bí ìròyìn náà tó ti wáyé, èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue tí wọ́n ní ìyá kan tó ń ti àwọn ọmọ rẹ̀ 4 èyí ni wọ́n jẹ oúnjẹ èyí tó fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. Ṣùgbọ́n wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ ọ̀hún tí í ṣe ọmọ ọdún 4 òun ló gbẹ̀mí mì nígbà tí ìyá tó ń ti àwọn 3 yòókù tí wọ́n ń bẹ nílé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde fún àwọn oníròyìn láti ìpínlẹ̀ Benue lórí ìṣẹ̀lẹ̀ náà ṣe lálàyé wípé oúnjẹ èyí tí wọ́n ṣe tí wọ́n sì gbé sílẹ̀ èyí tó jẹ fún àsìkò díẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ ọ̀hún. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n jẹ oúnjẹ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá yìí àti ìyá náà èyí ni wọ́n gbàgbé ohun tí ń ṣe wọ́n tó oúnjẹ náà, èyí tó dàbí ẹni wípé wọ́n gbé oúnjẹ parí tó fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi léde, wọ́n ní oúnjẹ ọ̀hún ni wọ́n kófìrí ohun tí ìfura o wípé bóyá wọ́n ti fi gamale sínú oúnjẹ ọ̀hún fún àwọn mọ̀lẹ́bí náà. Ṣùgbọ́n ọmọ kékeré tí í ṣe ọmọ ọdún 4 èyí tó kéré jù nínú àwọn mọ̀lẹ́bí náà òun ló ti gbésẹ̀ èyí tó ti jẹ́ Ọlọ́run bá nípè, nígbà tí àwọn 4 yòókù tí wọ́n ń bẹ nílé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí eégún ẹni bá jóore orí a máa yá atọ́kùn, àti wípé ìwà rere báyìí ń lẹ̀ṣọ́ ọmọ ènìyàn. Ìwà òun náà sì ní ẹwà obìnrin tó bá ní ìwà tó tún ní gbogbo lónìí o.
adíá fún ìgbésẹ̀ àti ìwà dáadáa kan èyí tí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido tó wù tó ń ti ọkọ̀ bọ̀gìnì Mercy ọlọ́yẹ̀ kan èyí tó fi ta ìyàwó rẹ̀ Chioma tó fi ta lọ́rẹ o. Gẹ́gẹ́ bí Davido bó ti sọ ọ̀rọ̀ náà, ó ní inú òun dùn, ayọ̀ òun kún láti ìgbà tí òun pẹ̀lú Chioma tí wọ́n ti ń fẹ́ra wọn lòun ti rí àwọn àyípadà rere nínú ayé òun èyí tó sì mú ìlọsíwájú bá ìrìn àjò iṣẹ́ tóun yàn láàyò tí í ṣe iṣẹ́ orin. Ó ní gbogbo ọ̀nà ló sì fi fún òun lọ́kàn balẹ̀, kì í ṣe àwọn obìnrin pamínkú èyí tó ń ṣorí bèǹbè sọ́kọ o. Ó ní ibi tí òun bá ní kó jòkó sí níbẹ̀ náà ni Chioma yóò jòkó sí o, tóun bá ní kó dìde dúró bẹ́ẹ̀ náà ni yóò sì dìde dúró. Davido ní Chioma tí í ṣe ìyàwó òun kò fi ìgbà kan gbóhùn lẹ́nu rí. Ó ní nípa ìdí èyí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá a bá fún lóhun ìyàlẹ́nu tó dáa, ó ní kò sí ohun tí fi ń ṣèyàn. Ìdí rèé tí Davido tó fi ra Mercy ọlọ́yẹ̀ èyí tí wọ́n gbé sórí òṣùwọ̀n tó ń lọ bíi 240 million naira. Ọkọ̀ tuntun tí í ṣe ti ọdún 2025 yìí G-Wagon tó fi ta ìyàwó rẹ̀ Chioma tó fi ta lọ́rẹ tó sì gbà á ládùúrà wípé ikú kò ní ya ìfẹ́ tí ń bẹ láàrin òun àti ìyàwó òun. Àwọn méjèèjì ni wọn yóò jọ dàgbà tí wọn yóò dògbò gẹ́gẹ́ bí Davido bó ti gbà á ládùúrà fún Chioma lẹ́yìn tó ta lọ́rẹ ọkọ̀ bọ̀gìnì G-Wagon tí í ṣe tọdún 2025. Lórí ọ̀nà àti ìlànà tí àwọn ẹgbẹ́ alátakò yóò lò láti rí dájú pé wọ́n jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ lọ́dún 2027, ìpàdé ńlá kan wáyé lánàá tí í ṣe ọjọ́ Thursday nílùú Àbújá, èyí tí ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ògbónágbòǹgbò àgbà olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti mọ ọ̀nà tí wọ́n yóò gbà rí dájú 2027. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn èyí tó wà níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ọ̀hún, níbẹ̀ láti rí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar. Bákan náà ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí. Lára àwọn èèyàn tó tún bẹ níbẹ̀ náà láti rí gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀tẹ́lẹ̀ eyín Malam Nasiru El-Rufai àti ẹni tó jẹ́ alákòóso sí ìkànnì ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Isa Pantami. Bákan náà ńlá ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni David Mark. Bákan náà sẹ́nẹ́tọ̀ Aminu Tambuwa. Bákan náà ńlá tẹ́lẹ̀ eyín ọ̀gbẹ́ni Abdulfatai Ahmed àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ náà rí ọ̀gbẹ́ni Bukola, alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ ìdàgbàsókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ tí í ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC náà Malam Bolaji Abdullahi, tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ gbogbo èyí tí wọ́n ṣe ìpàdé láti mọ bí wọ́n yóò ṣe ṣe o tí gbogbo nǹkan yóò fi tùbà tùṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù òṣèlú APC tí wọn yóò lé wọn kúrò lórí ipò pẹ̀lú ọmọ oyè wọn nínú ètò ìbò ọdún 2027, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé ọ̀hún tí wọ́n ṣe nílùú Àbújá lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ ti jáde báyìí látinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n kan òde o. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n fi ròyìn náà léde lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nílùú Àbújá lánàá pẹ̀lú gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe lálàyé wípé bẹ́ẹ̀ wọ́n bá ti jẹ́ ìṣoko kó jẹ́ ìṣoko, èwo náà ṣàkà ìṣoko, bàbá máa wà nínú ilé kéèyàn dúró nínú ilé o, bó sì jẹ́ ìta ló fẹ́ dúró sí kó dúró síta, èèyàn kan kì í nẹsẹ̀ kan sí ìta àti inú o, wípé irúfẹ́ ìdúró bẹ́ẹ̀ kò lè rọgbọ o. Òṣèlú ADC ti wá fi ìròyìn lé tó ń ti ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú òfin àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú kéde ìpadà àti bí wọ́n ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n fi
ọ̀rọ̀ náà léde, èyí tó wáyé ní ọjọ́ kejì oṣù keje ọdún tá a wà yìí, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tuntun èyí tí wọ́n ṣẹ̀ dá sílẹ̀, èyí tí ó gba nílé gba àlejò gba gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò yòókù láti darapọ̀ mọ́ náà lẹ́gbẹ́ òṣèlú ADC. Wàyí ẹni tó jẹ́ akọ̀wé àgbàlùkùrù ẹgbẹ́ náà, Malam Bọ́lájí Abdullahi, tí wá sọ̀rọ̀ jáde ìròyìn tó fi léde fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé náà lórí ọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tì síbì kan, wípé gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún, ṣùgbọ́n tó sì jẹ́ wípé wọ́n sì ń ṣe ẹsẹ̀ kan ilé òde nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti kúrò, kí wọ́n rí dájú wípé wọ́n lọ kọ̀wé lọ́nà òfin láti kéde wípé àwọn ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn, wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Lára àwọn èèyàn ọ̀hún tí wọ́n mẹ́nubà, Latiku Abubakar, wípé àwọn nílò kó kéde rẹ̀ sí gbogbo ayé wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tán yányán, òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Bákan náà, ọ̀gbẹ́ni Peter Obi, wípé òun náà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. El-Rufai pé òun náà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC àti SDP, òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC báyìí. Nípa ìdí èyí, kí ìrìnàjò náà kó lè yá kóbò. Ogunlọ́gọ̀ àwọn oníṣòwò ni wọ́n ń wa ẹkún mu bí egbére lánàá ní ìpínlẹ̀ Èkó látàrí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n gbé lórí àwọn àwòdámẹ́nu, àwòṣífìlà tó ń ti àwòṣígèlè èyí tí wọ́n ní wọ́n kọ́ sí àyè èyí tó lòdì sí òfin ìpínlẹ̀ Èkó, pàápàá jù àwọn tí wọ́n ní wọ́n kọ́ àwọn ilé ìtajà ìgbàlódé ọ̀hún àti àwọn àyè kọjá ńláńlá owó iyebíye sí ẹ̀bá etí odò, léyìí tó sì lè ṣe ìdíwọ́ ìdènà fún lílọ bíbọ̀ àgbàrá lójú odò náà, tí wọ́n ní ilé ọ̀hún tó ń lọ bíi mọ́kàndínlógún ní ìpínlẹ̀ Èkó ni wọ́n dà wó lulẹ̀ lánàá, tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 25 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà nínú yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tó jáde láti ìpínlẹ̀ Èkó látẹnu alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi mímu Tòkunbọ̀ Wahab tó fi ọ̀rọ̀ náà léde, ṣe é lálàyé wípé púpọ̀ fún ní ìwé láti sọ fún wọn wípé kí wọ́n gbé dúkìá wọn kúrò láwọn àyè náà, torí pé ó lòdì sí òfin ìtìjọba ìpínlẹ̀ Èkó tó ń lò lórí ọ̀rọ̀ àyíká àti ilé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ odò. Ṣùgbọ́n tó ní púpọ̀ nínú wọn ńlọ́gán ló kan tí ọ̀gbọ̀nyìn sí ìròyìn ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wíwó àwọn àyè ọ̀hún èyí tó ń lọ bíi 19 òun ló wáyé nínú ọjà gbajúgbajà Trade Fair Complex èyí tó wà ní Mandelas ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ènìyàn tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣe lálàyé wípé ìjọba ìpínlẹ̀ Èkó fún àwọn ní ìwé kankan, bẹ́ẹ̀ sì ni àwọn ò rí iṣẹ́ kankan láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó síwájú kí wọ́n tó gbé àwọn katakata èyí tí wọ́n fi wó gbogbo àwọn dúkìá àwọn lulẹ̀, léyìí tí wọ́n gbé sórí ìṣirò. Wọ́n ní àwọn ilé náà nígbà tí wọ́n wo èròjà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ dé òkè tí wọ́n fi kọ́ tán wọ́n léyìí tí owó rẹ̀ kéré jù ló ń lọ bí 150 million naira ilé kankan ní owó tí wọ́n fi kọ́. Àwọn oníṣòwò wá ní bí ìjọba ìpínlẹ̀ Èkó bá kúkú mọ̀ wípé wọn ò fẹ́ àwọn, wọn ò sì fẹ́ ìlọsíwájú, bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí àwọn gbé ilé iṣẹ́ kalẹ̀ kí wọ́n wí fún wọn nítorí wípé òfò àti àdánù owó iyebíye yìí ó ti ń di lemọ́lemọ́, léyìí tó sì lè sọ púpọ̀ nínú wọn sínú àìsàn tàbí gígé ẹ̀mí kúrú tí ó ràn wọ́n lọ sí ọ̀run lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ gbàlejò lónìí, níbi tí tọmọdé tàgbà onílé àlejò tí wọ́n ti péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbádé ọba orí adé tuntun, ẹni tó ti fìgbà kan jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, eyín ọ̀gbẹ́ni Adéwọ̀lú Rashidi Ládọjà, èyí tó ti di kábíyèsí báyìí, tí wọ́n ti ní ọba orí adé tuntun tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì irú ẹ̀ tí ó jẹ́ lẹ́yìn ikú ọba tó wàjà, ọba Owólabí Ọlákùlẹ́yìn, èyí tóun jẹ́ ọba Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì tí ó jẹ́ síwájú kó tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ní ọjọ́ 7 oṣù keje ọdún tá a wà yìí
láti ìgbà náà ní ètò láti yan orí adé tuntun ló ti ń lọ lábẹ́ aṣọ, ṣùgbọ́n lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ wọ́n já ewé oyè lé ọba Adéwọ̀lú Rashidi Ládọjà látọwọ́ ẹni tó jẹ́ afọbajẹ ilẹ̀ Ìbàdàn èyí tó wá látinú agboolé Lábòòṣà, olóyè Wàhídì Pópóọlá èyí tó wà látinú agboolé Lábọ́ṣẹ̀yìndé. Bákan náà nínú ìlú tí wọ́n pè ní Ọjà Ọba nílẹ̀ Ìbàdàn, lára àwọn ènìyàn jàǹkànjàǹkàn èyí tó wá síbi ìgbádé ọba Adéwọ̀lú Ládọjà náà láti rí ààrẹ ilẹ̀ wa ààrẹ Bọ́lá Tinubu, Sultan tilẹ̀ Sokoto. Bákan náà gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà báyìí láti ìlú Ìjẹ̀bú, eyín ọ̀gbẹ́ni Ọ̀túnba Gbénga Daniel àti àwọn gómìnà wọn lẹ́nu lọ́rọ̀ láwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ lónìí tí wọ́n sì kí ọba Adéwọ̀lú wípé kábíyèsí kádé ó pẹ́ lórí kílẹ̀. Bákan náà kí ìrùkẹ̀rẹ̀ ọba kó pẹ́ kó sì pọ̀ sí láàfin ọba àti gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn èyí tí wọ́n jó tí wọ́n yọ̀ káàkiri ìlú Ìbàdàn lónìí fún wípé wọ́n ní ọba tuntun. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin fújì ni Alhaji Saheed Òṣùpá Akórèdé òun mà ló ti fi èsì sí ọ̀rọ̀ kan ètí ọ̀kan nínú àwọn akọni òǹkọrin tàkasùfé ọmọ ilẹ̀ wa Burna Boy tó sọ pẹ̀lú àpèjúwe tó ṣe nípa ọba orin King Saheed Òṣùpá bẹ́ẹ̀ bá gbàgbé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbé ìròyìn orí pápá èyí tí a mọ̀ sí tennis Roger Federer tó ṣe fún Burna Boy láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Níbẹ̀ ni Roger Federer ti béèrè lọ́wọ́ Burna Boy láti sọ̀rọ̀ nípa àwọn olórin tó ní ìfẹ́ tó sì ní àfojúsùn tó tún wo àwòkọ́ṣe rere lára rẹ̀. Bẹ́ẹ̀ ni Burna Boy ti tẹnu bọ̀rọ̀, ó ní láì dé ìnàpẹ́nu láì fi ọ̀rọ̀ òun falẹ̀, ó ní ibi tóun ti máa rí ìmísí orin tóun kọ àti olórin tóun nífẹ̀ẹ́ sí jù láàrin àwọn olórin olórin náà ní orin fújì. Ó ní orin fújì jẹ́ ọ̀kan nínú orin èyí tó ń fóun ní ìmísí tóun fi máa rí orin tó dáa kọ èyí tó ń di àtẹ́wọ́gbà fún gbogbo àwọn ènìyàn lágbàńlá ayé. Ó ní lẹ́yìn náà ó ní Saheed Òṣùpá gangan ní ìmísí òun láàrin àwọn òǹkọrin fújì ní orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí ó ní inú òun máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ gbà láti máa gbọ́ orin King Saheed Òṣùpá. Gẹ́gẹ́ bí Burna Boy tó sọ̀rọ̀ ọ̀hún, ó ní bóun bá wà òun máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ìmísí nínú orin náà, inú òun sì máa ń dùn wípé orin fújì jẹ́ ọ̀kan nínú àwọn orin èyí tí wọ́n ti tẹ́wọ́ gbà lágbàńlá ayé, pẹ̀lú bí àwọn olórin ọ̀hún ṣe máa ń gbé orin fújì káàkiri orílẹ̀-èdè nílẹ̀ yìí àti ní ẹ̀yìn odi Nàìjíríà tí wọ́n sì fi ń dá àwọn èèyàn lárayá gẹ́gẹ́ bí Burna Boy bó ti sọ wọ̀nyí ọ̀rọ̀ yìí ni Saheed Òṣùpá gbọ́ ló fi èsì sí tó ní inú òun dùn láti gbọ́ kí Burna Boy sọrú ọ̀rọ̀ ńlá tó tóbi jáde ní ẹnu. Ó ní Burna Boy lòun fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ̀ ìbùkún fún nítorí bí ò bá sọ kò sí ohun tóun yóò ṣe fún Lákòótán nínú ọ̀rọ̀ Saheed Òṣùpá, ó ní òun wo ọjọ́ kan tó jẹ́ pé láìpẹ́ láì jìnà òun náà yóò fi ara hàn lórí àpèrè nínú àwọn eré orin èyí tí Burna Boy tó bá fẹ́ ṣe èyí tí a mọ̀ sí national concert. Ó ní láìpẹ́ láì jìnà wọ́n yóò rí òun lórí stéèjì pẹ̀lú Burna Boy tí wọ́n yóò jọ kọrin pọ̀. Òun náà nífẹ̀ẹ́ sí orin rẹ̀ nítorí ó ń kọrin tó ní ìmísí, ó sì jẹ́ ọ̀kan nínú àwọn olórin tàkasùfé èyí tí ayé tí wọ́n ń fẹ́ tirẹ̀ lọ́wọ́ tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòlù mí nílé iṣẹ́ wa. Mo gbà ládùúrà yìí pé ìṣọ́ Ọlọ́run ààbò rẹ̀ yóò wà lórí wa àti mọ̀lẹ́bí wa. Fúnmi Adénúgà ló mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.